tí wọ́n tó jìnà ní lọ́kùnrin kan wá lọ́lọ́run wá ṣe testimony àbí lọ́wọ́ ṣe nílé iṣẹ́ rédíò kan tó gbajúmọ̀ lọ́yọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń bí tó ní òòṣà tó ń sìn tí wọ́n ṣẹ́ fóun láti Ṣakí òòṣà yẹn wọ́n ti pa èèyàn 78 fún. ẹ ti jọ dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ́ẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn ló gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lórí black ẹran àbí èèyàn. ẹ lẹ́ẹ̀ ti jọ dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n ní Ìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Iléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Ifẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní Kirikiri ní Èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíì wà tó jẹ́ pé ẹgbẹ̀mí là. bẹ́ẹ̀ni. ìmíì wà tó jẹ́ pé ẹ jẹ́ ẹ mú balẹ̀. bẹ́ẹ̀ni. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ kiri. bẹ́ẹ̀ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tó máa gbé mọ́tò síta. so tó máa ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ ní boyfriend. àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ní tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó máa ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. ọ̀rẹ́ mi kan ní sọ pé àwọn wà lẹ́kọ̀ọ́ ní bakery nílé sí àwọn oníjọ́ kan àwọn aláwo lóru wọ́n wá ń ṣe àìwò bọ̀ wá àwọn sì wá rí àwọn òun láti ojú window àwọn rí pé wọ́n gbé ẹrù òsà wọ́n gbé ilé ọkùnrin kan lórí wọ́n sì rú sọmọ nídìí ìgbà tí wọ́n ń bọ̀ padà ẹni ni ọba wá padà kò sínú àwọn tó tẹ̀lé wọn padà wọ́n ti fọwọ́n rúbọ ní tiẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó lọ skul wọ́n kẹ́ lọ gbọ́n lẹ́sẹ̀ tí wọ́n lọ gbọ́n láàrin stú wọ́n kọ́ wọn lọ fọ́sà àwọn lọ́pàá àwọn sì di ọ̀sà ó ń fúnra rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ wí tábà wà nílùú tó ẹgbẹ́ òfin ráyè òfin ṣiṣẹ́ ń bẹ̀ ni irú ẹni ọ̀sọ́ ẹkó délé ń jọ́ ni iléeṣẹ́ rẹ̀ lọ́yẹ̀ wọ́n ti píkẹ̀ ó ti pààyàn tó báyìí ló sì wá padà wá jẹ́wọ́ ara rẹ̀ báyìí mọ́ pé ó ti gba Jésù ó gba Jésù báwo ó bá gba Jésù ọ̀tọ̀ àwọn tó parí ó yẹ kó gba ẹ̀san rẹ̀ ẹnu mi ò fi ní ṣe bẹ́ẹ̀ nígbà mi ẹ̀nà ni pásítọ̀ kan ti ń pariwo genocide pásítọ̀ yẹn àṣẹ ara gáǹgà níní ni òun náà tó wá ń sọ pé mẹ́mbà níní gáǹgà níní lòun àwọn jọ ń jalè tẹ́lẹ̀ ní kí Jésù tó ààrẹ sí òun ẹ máa gbé onírọ́ tí a fún ìgbà tó sọ̀rọ̀ yẹn ó yẹ kí ìjọba Nàìjíríà mú ká níní àmọ́ tó fojú àwọn èèyàn rí Nàìjíríà ẹ wo iye àwọn èèyàn tí wọ́n pa ẹ wo iye owó tó ń gbé ní banks láwọn àsìkò yẹn Ọlọ́run padà ní kọwọ́ tẹ níní ìwọ wá bọ́ ó tún wá jáde tó wá ń tàṣẹ ara rẹ pé gáǹgà níní ni ọ́ kí Jésù tó ààrẹ sí ẹ́ subhanallah wàláhì ìlú ta wà kò sófin bẹ̀rẹ̀ rárá akàn tara wa jẹ ni òfin àtọwọ́dáta aláàlú àfin tara wa jẹ lásán àwọn ọ̀lẹ lòfin yẹn máa mú àwọn ọ̀lẹ òfin yẹn máa wà lágbára so látara bẹ́ẹ̀ àwọn tàjẹ́ mùsùlùmí ká máa dúpọ́ lọ́wọ́ bá ní gbogbo gbà